A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ni ilé ìgbìmọ̀ bu ọwọ́ lu ìbéèrè fún ẹ̀yáwó $2.2 billion tí ààrẹ Bọ́lá Tinubu béèrè fún láti fi yanjú díẹ̀ lára ìṣúná $9.7 trillion gbèsè fún ọdún 2024. Ìbuwọ́lù yìí tẹ̀lé àgbékalẹ̀ ìròyìn tí alága ìgbìmọ̀ lórí gbèsè ilẹ̀ àti tilẹ̀ òkèèrè Aliyu Wamako gbé kalẹ̀ níbi ìpàdé ní ilé ìgbìmọ̀. Níbẹ̀ ni igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ Jibrin Barau ti gbóríyìn fún ìgbìmọ̀ fún ìgbésẹ̀ oníkíákíá àti àyẹ̀wò fún ẹ̀yáwó. Lẹ́yìn èyí ni ìgbìmọ̀ bu ọwọ́ lu ìbéèrè fún ẹ̀yáwó ààrẹ. Èyí ń wáyé bí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣe kọ àbá fún àtúpalẹ̀ òfin tí ó ń béèrè fún sáà ọlọ́dún mẹ́fà ẹyọkan ṣoṣo a single 6-year term fún ààrẹ, gómìnà àti alága ìjọba ìbílẹ̀ káàkiri orílẹ̀-èdè. Àbá tí Ikenga Ugochiyere láti PDP Imo ṣe agbátẹrù pẹ̀lú àwọn 23 mìíràn ṣe àtìlẹ́yìn fún ni wọ́n tún ń béèrè fún pínpín ẹkùn orílẹ̀-èdè sí 6 kí wọ́n sì máa yí ipò ààrẹ láti gómìnà sí ẹkùn yìí káàkiri. Bákan náà ni wọ́n tún dá lábàá wípé kí gbogbo ètò ìdìbò máa wáyé ní ọjọ́ kan náà. Ilé ìgbìmọ̀ kọ̀ láti fi ààyè gba àwọn tí ó ṣe agbátẹrù àbá yìí láti darí ìgbìmọ̀ tí ó fẹ́ ṣe àtúpalẹ̀ ẹsẹ̀ 4 nínú òfin ọdún 1999. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà àdàlúrú National Counter-Terrorism Center NCTC ti ṣe àfihàn bí àwọn àdàlúrú ṣe ń lo àwọn ọ̀dọ́mọbìnrin fún irinṣẹ́ ikú suicide mission àti ìbálòpọ̀ sex slaves káàkiri ẹkùn lórílẹ̀-èdè. Èyí ń wáyé bí àjọ United Nations ṣe ń béèrè fún ìdásílẹ̀ ìkówójọ trust fund fún àwọn tí wọ́n rí gbà kalẹ̀ lọ́wọ́ àwọn àdàlúrú láti fi ró wọn lágbára àti àtìlẹ́yìn fún ìgbé ayé ọ̀tun. Alámòjútó àjọ Àdàmúlàkà ni ó ṣe àfihàn yìí lánàá ní ìlú Àbújá níbi ìkówójọ fún àtìlẹ́yìn àkànṣe ìmọ̀ ẹ̀rọ, ìgbélárugẹ àti àtìlẹ́yìn fún ẹ̀tọ́ àti ohun èlò àwọn tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn àdàlúrú. Làkà ṣàlàyé wípé ọ̀pọ̀ àwọn obìnrin, ọmọdé àti ọ̀dọ́ tí ìgbésẹ̀ àwọn àdàlúrú yìí ti kó bá fún ọ̀pọ̀lọpọ̀ ọdún bí wọ́n ṣe ń fi tipátipá mú àwọn ọmọdé tí wọ́n sì ń kọ́ wọn bí wọ́n ṣe ń dàlúrú. Bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin náà tí wọ́n lò fún iṣẹ́ ikú àti ìbálòpọ̀. Àwọn tí orí kó yọ ni wọ́n wà pẹ̀lú ọgbẹ́ ọkàn fún ọjọ́ pípẹ́. Ọ̀pọ̀ àwọn ọmọ tí wọ́n bí sínú ipò yìí ni wọ́n máa ń kojú ìṣòro tí wọn kì í fẹ́ rí mú wọn láàtàn, rejection and isolation. Àwọn ọmọ iléèwé Chibok àti àwọn mìíràn jẹ́ àpẹẹrẹ tí ó lè ṣe ìrántí ipa tí àwọn àdàlúrú ń kó láwùjọ. Ìṣẹ̀lẹ̀ tí ó ti sọ ìdílé di ìdàkudà, tí ó mú odidi ìlú máa gbé pẹ̀lú inú fu àyàfu nínú ìbẹ̀rùbojo. Ràbàràbà rẹ̀ ń ní ipa lórí ètò ẹ̀kọ́ àti àìbẹ́gbẹ́mu. Ìdí nìyí tí wọ́n fi gbé ìgbésẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n ti la ìrírí yìí kọjá kí àyípadà rere lè bá ìgbé ayé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó tún jẹ́ ará ilẹ̀ Finland Simon Ekpa ni a gbọ́ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú pẹ̀lú àwọn 4 mìíràn lórí ẹ̀sùn tí ó ní ṣe pẹ̀lú àtìlẹ́yìn fún àwọn àdàlúrú. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn YLE ṣe jábọ̀, Ekpa ti wà ní àkàtà àwọn agbófinró pẹ̀lú ẹ̀sùn wípé ó ń ṣe ìkórajọ ará ìlú láti dá wàhálà sílẹ̀. Ìròyìn jábọ̀ láti iléeṣẹ́ ọlọ́pàá Finland Finnish Central Criminal Police fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde òní bí wọ́n ti ní àwọn afurasí yòókù ni wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kàn. Wọ́n ní Ekpa ṣe ìkórajọ ìgbésẹ̀ àti dá wàhálà sílẹ̀ tako ará ìlú àti àwọn aláṣẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà láti ilẹ̀ Finland nípasẹ̀ ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Olórí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Rìpẹ́tọ̀ Arthur Itumen tí ó darí ìwádìí ṣe àfihàn wípé ọ̀gbẹ́ni yìí ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. National Bureau of Investigation nínú ìwádìí wọn ṣe àfihàn Ekpa
pẹ̀lú àwọn afurasí méjì mìíràn tí wọ́n ń gbé ní Helsinki tí wọ́n ń kojú ẹ̀sùn àtìlẹ́yìn adàlúrú. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí EPA ń kojú irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀. Láti ọ̀dọ̀ àwọn aláṣẹ Finland ní ọdún 2023 ni wọ́n fi sí àhámọ́ fún àkókò ráńpẹ́ lórí ẹ̀sùn ìkówójọ jìbìtì fundraising fraud. Ọdún yìí kan náà ni ó kéde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé kò ní sí ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí agbègbè Biafra. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé wípé pẹ̀lú àjọṣepọ̀ ilẹ̀ òkèèrè, ìgbẹ́jọ́ yìí yóò wáyé lẹ́yìn ìwádìí ní Ọjọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gíwá Ifásitì Nnamdi Azikiwe ní ìlú Awka, ìpínlẹ̀ Anambra tí wọ́n júwe ilé fún akàwé-gboyè Bernard Odor ti kérora lórí ọ̀nà tí wọ́n gbà yọ ọ́ nípò. Ó ní èyí kò lọ pẹ̀lú ìlànà òfin. Odor pẹ̀lú ìgbìmọ̀ alámòójútó iléèwé ni wọ́n júwe ilé fún látàrí àìtẹ̀lé ìlànà òfin ìyànsípò. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti mú kí àlàáfíà jọba láàrin rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ ní ilé-ìwé. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni Odor ti ní òun kò ní gbà kí wọ́n fi àtẹ̀jáde lásán yọ òun nípò, kí ìgbìmọ̀ ṣe ìwádìí kí wọ́n sì gbé ìgbésẹ̀ tí ó tọ́. Odor ṣàlàyé wípé kì í ṣe wípé òun fẹ́ kọ ọ̀rọ̀ sí ààrẹ lẹ́nu, ṣùgbọ́n ìgbìmọ̀ ni yóò kọ ìwé ìyọnípò rẹ̀ lẹ́yìn ìwádìí. Ó ní ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn tí ó gba ààrẹ ní ìmọ̀ràn ni wọ́n ṣì lọ́kàn. Odor ní kì í ṣe nípasẹ̀ àtẹ̀jáde ni wọ́n fi yan òun sípò, ẹnikẹ́ni kò sì ṣe ìwádìí rẹ̀ kí wọ́n tó gbé ìgbésẹ̀ ìyọninípò. Èyí ń wáyé bí ẹgbẹ́ àwọn dókítà Medical and Dental Consultants Association of Nigeria ṣe gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe júwe ilé fún Vice Chancellor Unizik àti Registrar Ìyáàfin Rosemary Nwokike. Ẹgbẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti ọjọ́ Ajé látàrí ìyànsípò Udor ní àwọn kò ní wọ́gi lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ méje títí di ìgbà tí ìgbìmọ̀ òṣìṣẹ́ bá ní ìpàdé ní ọjọ́ Ẹtì. Ààrẹ ẹgbẹ́ akàwé-gboyè Muhammad ní ìpinnu tí wọ́n bá fẹnukò lé lórí ní ọjọ́ Ẹtì ni yóò ṣe atọ́ka ìgbésẹ̀ tí ó kàn. Ó ní inú àwọn dùn wípé kan nínú ohun tí wọ́n ń béèrè fún ni wọ́n ti mú ṣẹ. Ó jẹ́ ìwúrí ńlá. Ẹgbẹ́ dókítà MD-CAN ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje láti ọjọ́ Ajé láti fi béèrè ohun tí wọ́n ń fẹ́. Lára rẹ̀ ni ìyọnípò VC Unizik. Ìyanṣẹ́lódì yìí ti mú iṣẹ́ dúró ní ilé-ìwòsàn 83 àti ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ 64 káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Oníṣòwò ọkọ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà tí ó fi Dallas ní Texas ṣebùgbé, Jay Autos LLC ti ṣe ìdálọ́lá ẹ̀bùn ọkọ̀ bọ̀gìnnì fún ìlúmọ̀ọ́ká olórin David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido fún ẹ̀bùn ọjọ́ ìbí. Fún ayẹyẹ ọjọ́ ìbí ọdún 32 Davido tí ó wáyé lónìí Ọjọ́bọ̀ ni ilé-iṣẹ́ yìí fi ṣe àgbékalẹ̀ ọkọ̀ tuntun Escalade 600 Premium Luxury Car. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni iléeṣẹ́ yìí ti ṣe àfihàn àwòrán ọkọ̀ ọ̀hún. Wọ́n kì í kú oríire ọjọ́ ìbí. Bí wọ́n ti ní ibi tí Davido bá fẹ́ ni àwọn yóò já ọkọ̀ ọ̀hún sí fún un. Nígbà tí ó ń fèsì, Davido fi ìmoore rẹ̀ hàn bí ó ti ní òun nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gateway United ti ṣe ìkéde àgbà ọ̀jẹ̀ Festus Allen gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó fìkàlẹ̀ sí ìlú Abẹ́òkúta ṣe ìkéde yìí níbi ayẹyẹ ráńpẹ́ tí ó wáyé ní pápá ìṣeré Ọ̀túnba Dípọ̀dínà, Ìjẹ̀bú-Òde lónìí Ọjọ́bọ̀. Ọdún kan ni Allen bu ọwọ́ lù pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gateway United. Akọ́nimọ̀ọ́gbá tuntun yìí ni yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Shakiru Lawal gẹ́gẹ́ bí kóòṣì kìíní, nígbà tí Emmanuel Bámidélé àti Michael Sónírègùn yóò jẹ́ kóòṣì kejì àti aṣọ́lé. Kọmíṣánná fún ìdàgbàsókè eré ìdárayá ní ìpínlẹ̀ Ògùn, Wàsíù Isiaka, wá rọ gbogbo òṣìṣẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù kí wọ́n sa ipá wọn bí ó ti sọ àsọdájú wípé òun yóò ṣe àtìlẹ́yìn fún ìpínlẹ̀ láti ṣe àṣeyọrí. Ìjẹ̀bú United ní Allen ṣe àmójútó ní sáà tó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.